Ó kalẹ̀ ẹ̀yin tèmi, bàbá Mohbad, Bukky Jesse àti gbogbo àwọn True Justice for Mohbad. Ẹ̀yin ni ẹni fídíò yìí, ẹ̀yin ni mò ń bá wí. Ẹ kú iṣẹ́ takuntakun. Bàbá Mohbad, abiyamọ gidi, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ lọ́jọ́ rírí jẹ, abiyamọ lọ́jọ́ àìrí jẹ. Ẹ kú iṣẹ́, abiyamọ gidi ni yín bàbá Mohbad, despite the fact pé you are a man. Abiyamọ, ẹ̀yin ẹni fídíò yìí bàbá Mohbad. Ẹ kú iṣẹ́. Tí gbogbo ọkùnrin bá dúró báyìí, tí gbogbo ọkùnrin bá ní pọ́lísì báyìí, ilé ayé àwọn obìnrin ti dáa. Kò sí obìnrin kan tó tẹ ojú ọkùnrin mọ́lẹ̀. Kò sí. Ẹ kú iṣẹ́, ẹ dúró tán. Ọlọ́run lọ́ba tó máa san yín lẹ́san rẹ̀. Kò kí í ṣe gbogbo abiyamọ tó bímọ òun ni ọmọ ń sìn. Kò dẹ̀ kí í ṣe gbogbo ẹni tí ò bí òun ni kò ní rí ọmọ sìn òun. Ká gba kádàrá bí Olúwa ti wí, bàbá Mohbad, ẹ jẹ́ ká gba kádàrá bí Olúwa ti sọ. Ẹ ṣé gidi gan, ẹ̀yin Lagos government. A rí ọwọ́ yín. Gbogbo country as a whole, gbogbo the whole world globally, òun ni wọ́n ń wò yín. Òun ni wọ́n dẹ̀ ti rí gbogbo èsì toxicology, pathology yín, autopsy yín. Wọ́n ní ẹ ní body ti decompose. Wọ́n ní ẹ ní body ti decompose. Pé ẹ lè ascertain ikú tó pa Mohbad. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé irọ́ ni. Nígbà tẹ́ wú ọmọ yẹn lọ́jọ́ kìíní àná, after 9 days or how many days, nígbà tó kú tán tẹ́ exhume body ẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ẹ gbé straight lọ fún autopsy ni, ẹ ti máa discover pé ara ẹ ti decompose. Bẹ́ẹ̀ irọ́, ẹ abandon body yẹn ni. Ẹ abandon body yẹn. Then ibo ni, ta ló sọ fún yín? Ẹ má pè wá lọ́dẹ̀. Pé tí body bá tiẹ̀ decompose, even títí dé egungun, pé mo lè ascertain nǹkan tó mu. Definitely wọ́n lè ascertain nǹkan tó ṣekú pa olóògbé náà tẹ́ ẹ ṣe autopsy ẹ̀. Ṣùgbọ́n ó yí ọmọ tó ń sunkún la máa wí. Ó dẹ̀ yíyẹ ẹ̀ tó ń rẹ̀. Gbogbo wa kọ́ ni ọ̀dẹ̀. Gbogbo wa kọ́ ni ọ̀dẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n kun ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́, àbí irú ayé wo leléyìí? Ọmọ yẹn náà béèrè lọ́wọ́ yín kó tó kú. Ó ní which kind word be this? Been through many things. Síbẹ̀síbẹ̀ náà, ẹ pa á, ẹ chase ẹ̀, ẹ bully ẹ̀, ẹ sìn, ẹ wú jáde, ẹ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ náà mọ̀ nǹkan tó pa á. Ayé ò àbìdí yàn. Ẹ tiẹ̀ wá lójútì. Ẹ mọ̀ pé report yìí is going globally. Kẹ́ ẹ wá sọ as a country, kẹ́ ẹ wá sọ àdúrà ọ̀rọ̀ yẹn jáde pé ara ti decompose, ẹ lè ascertain. Tó ó bà ní kò bàjẹ́, tí yín lẹ ṣe yẹn, ẹ ṣe tọ́lọ́run. Tí yín lẹ́yìn ṣe yẹn, ẹ̀yin ẹ ṣe tọ́lọ́run. Bàbá Mohbad, ó kú abiyamọ ṣe. A ti rí ibi tí ọ̀rọ̀ yìí wà. A ti rí ibi tọ́rọ̀ yìí wà. Àmọ́ kò sí problem. Ẹ lọ sí Mohbad. Ṣé pé justice ti wá tán náà nìyẹn? Rárá. Justice ò tán. Bàbá Mohbad, lọ sí Mohbad. So that kí ọkàn yín lè papọ̀ síbì kan. Kí ọkàn yín lè papọ̀ sí orí True Justice. Because I know you are going through a lot. Ẹ lè sọ ni nítorí akíkanjú ọkùnrin tẹ́ jẹ́. You are going through a lot. Kí ni issue yìí ó ń disturb yín? Wọ́n jẹ́ ká mọ̀ pé nígbà tí wọ́n ṣe projection ara Mohbad ní corona inquest, àwọn èèyàn sọ fún wa bẹ́ẹ̀ ṣe breakdown. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe breakdown yẹn ló affect àwọn èèyàn tó affect èmi náà báyìí. Ẹ lọ sí Mohbad so that you can actually face the true justice. Pé ẹ ti ẹ rò pé wọn ò tí ì sin ọmọ yìí, ó ń dà yín láàmú. Ẹ jẹ́ kí wọ́n lọ sí Mohbad. Ẹ jẹ́ kó lọ sinmi while we continue to fight for true justice. Àwa true justice tó tọ́ ni mò ń bá wí o. Èmi ò bá àwọn alágàbègebè onírò olè ọ̀dàlẹ̀ wí o. Àwa true justice gangan ni mò ń bá wí. Ẹ jẹ́ kí wọ́n lọ sí Mohbad, bàbá Mohbad, abiyamọ tòótọ́. Gbogbo kíkí tá à ń sa bàbá Mohbad ṣé bí mọ̀mọ́ ni wọ́n mọ̀ ń sàbẹ̀. Bẹ́ẹ̀ àwọn ọmọ mi wọn ò ní orí ọ̀fẹ́ ìyá gidi. Bàbá gidi ni wọ́n ní. Irú bàbá bí bàbá Mohbad ṣe pọ̀ ń ta. Mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, àdáwọ́lé yín ò ní dòfo. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fojú tọ́ tínú yín fi ń dùn. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń retí, gbogbo nǹkan tẹ́ ẹ̀ fọkàn sí tínú yín ń dùn kò ní dìbàjẹ́.
gbogbo ẹni tó bá fẹ́ blame bàbá Mohbad tó bá fi pé bàbá Mohbad ò mọ̀ wá wù bó ṣe ṣe yìí ó ṣe wrongly ó tètè lọ sin ọmọ. Ẹ mọ́ gbàgbé pé wọ́n fi bàbá Mohbad sí kọ́nà, wọ́n ṣamọ́ kọ́nà mọ́ lè return, wọ́n fi sí kọ́nà mọ́ return until tó bá sin. Ó ní wọ́n ṣá bàbá Mohbad sí, wọ́n fi sí kọ́nà pé ó gbọ́dọ̀ sin ọmọ yẹn ní kọ́nà tí wọ́n ṣamọ́. Tí wọ́n bá feel otherwise, bóyá kó gbàdúrà kí ọmọ rẹ kú kó wá ṣò bàbá Mohbad ìgbésẹ̀ tó yẹ kó gbé through sample through èyí tó ṣẹlẹ̀ sí wọn. Mi ò rò pé clear nǹkan tí mo sọ láàrin yẹn. Tó bá fi pé bàbá Mohbad ò mọ̀ wá wù gbogbo bí wọ́n ṣe ṣamọ́ kọ́nà of no return yẹn pé kò yẹ bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó ti ṣe. Ìwọ gbàdúrà kó ní kọ́mọ rẹ kó fò sánlẹ̀ lóru kan lọ́sàn kan láàárọ̀ kan lálẹ́ kan kó fò sánlẹ̀ kó kú kó wá ṣò bàbá Mohbad ní good example bó ṣe yẹ kó rìn. Bàbá Mohbad ó kú abiyamọ ṣe. Ẹ jọ̀ọ́ mo mọ̀ pé kò easy, ẹ lọ sin ọmọ yẹn. Bukky Jesse ẹ kú try, ẹ kú akitiyan. You are a great woman, Bukky Jesse. I follow your charts. Wow, I follow your struggle. Ó ti kúrò ní charts, ó ti di struggle. Wow. Láì ṣe pé ó tan mọ́ Mohbad. That was great. Ẹ kú iṣẹ́ takuntakun. Bukky Jesse nìkan kọ́ àti àwọn True Justice for Mohbad tí mi lè porúkọ yín tán pátápátá àti Nàìjíríà àti ìlú òyìnbó. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí wọ́n sin Mohbad, kí wọ́n fún Mohbad ní befitting burial. Bàbá Mohbad kò pọn dandan kẹ́ wà ń bẹ̀ nígbà tí wọ́n bá ń kó sínú bag. Wọ́n ti ṣá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́. Kò pọn dandan. Ẹ lè assign èèyàn síbẹ̀. Ṣó yé yín? Kí wọ́n fi gbọ́mọ yẹn sínú kòtò. Ẹ fún ní befitting burial. Ẹ fún ní befitting burial. Káyé gbọ́ kọ́run mọ̀. Ká wá continue justice, true justice. Ẹ jẹ́ kí n sọ fún yín bí wọ́n ṣe Mohbad lọ́nà fáwọn asátì yẹn. Bẹ́ẹ̀ bá fẹ́ pe private kíní kan toxicology abẹ́ ṣe pé àwọn private one tí wọ́n lè ṣe test ẹ lè ṣe kíákíá bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ ọmọ yẹn kíákíá báyìí. Ẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀ kíákíá. Ìyẹn ò stop justice. Tí wọ́n bá sì sọ wípé àwọn ti mi èèyàn sẹ́, àwọn arógbòbògó jẹ́, àwọn arógbòdògórú, àwọn arógbòdójó já ògógbà tí wọ́n sì dúró lórí pé kò sí justice kankan tá a máa rí because àwọn làwọn wà díẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Ọba mi adákẹ́dájọ́ ó sì wà ní tẹ́ ẹ̀ kò kúrò ń bẹ̀. Ó wà ní tẹ́ ẹ̀ kò kúrò ń bẹ̀. Kẹ́ wá mọ wo nǹkan tọ́lọ́run ó ṣe. Àwọn ti ṣe tiwọn nìyẹn as human being. Ẹ wá wo nǹkan tọ́lọ́run ọba mi ó ṣe. Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò kú tí wọ́n wà láyé bí ẹni pé wọn ò sí láyé. Ó ṣeé ṣe pé irúwà burúkú tí wọ́n dọ́wọ́lé náà lélẹ̀. Kò wá ṣe àwọn nìkan. Àwọn tó wà nídìí ẹ̀ direct tí wọ́n wà involved directly kì í ṣe àwọn nìkan ló máa jẹ́nu yà yìí. Ṣé rí àwọn tí wọ́n dúndùn pé nítorí pé ó ti mèèyàn tó wà nínú offence yìí ó wá mọ̀ọ́mọ̀ ó wá ń da justice yẹn rú ó wá ń bàjẹ́ in any form wàá jìyà ẹ̀. Ọ̀dọ́mọdọ́mọ rẹ̀ ó jìyà ẹ̀. Ṣé rí ikú Mohbad mo ti sọnù fídíò mi rí. Mo ní ikú rẹ̀ ẹ sọ wípé ẹ bá mọ̀ ṣe mo mọ̀ pé tí ń jẹ̀ka rẹ̀ ẹ wá ti jẹ̀ka rẹ̀ tán o. Ẹ jẹ̀ka rẹ̀ gbogbo ayé ló máa bá yín mọ̀ pé àbí o náwó sí kú ọmọ yìí. Bàbá Mohbad ó jẹ́ masses àbí a masses bá a ṣe máa rí náà lélẹ̀. Ẹ̀yin tèmi ìwọ tó wá jẹ́ masses ordinary masses tó ń gbọ́ mi ó lè ṣẹlẹ̀ sí ẹ. Yes, tí bàbá Mohbad lárí lè ní ó lè ṣẹlẹ̀ sí ẹ and there's nothing tó lè ṣe sí because there's nothing tó ṣe lọ́wọ́lọ́wọ́ láti ran masses ẹgbẹ́ ẹ lọ́wọ́. Tó bá ṣẹlẹ̀ sí ẹ má complain, ó sì máa ṣẹlẹ̀ sí ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá justice yìí náà rú ó sì máa ṣẹlẹ̀ sí because you refuse to follow the true justice. Ẹ lọ sí ọmọ yẹn while we continue the justice. Ọlọ́run ọba ó wà lókè sẹ́. Ẹ̀yin ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ máa wò ó. Ó kù nìbọn ó ń ró mọ̀rúrú. Ó ní mo dé. That is it. Bàbá Mohbad ẹ lọ sí ọmọ yẹn kí ọkàn yín balẹ̀ síbì kan ká face true justice. Wàláhì bàbá Mohbad mo nífẹ̀ẹ́ yín kì í ṣe fún any rubbish o. Mo nífẹ̀ẹ́ yín pé ẹ dúró tán. You are indeed a great man. Irú yín ló yẹ ká máa fi ṣe leader. Ẹ dúró tán. This is on point. By 2 using my words to help others. Ní fúru ilé ìgbà o. Bye for now.
don't decompose. That's why I no fit give autopsy results. Sure, you know, say the body don't decompose the first time when una talk say una want to do the autopsy. See how many months it take una. You can't finally tell the public say his body had decomposed. Didn't you see it like that the first time? Why didn't you report to Nigerians that, oh, the body is decomposed, I can't do anything? You understand? So that whoever want to do something will do something that period. When I leave this thing for a long time, when I come now, I'm going to tell people say, hey, the body has decomposed. Listen, the truth is that, in my own opinion, I feel like you people know what happened. You know, you people know what happened, and you people don't want to say. You understand? Yes, you don't want to say, because some people might get into trouble. Or secondly, you don't want to talk because you don't tire for the matter. Now, one of the two. You understand? Now I see the video of that man where they say they will contribute 50 million for the person that is going to bring evidence as to what's Bible bad. My brother, man, people should just let this thing rest, to be honest. If you want to go to another long road again, leave this matter. Mona, go lay that boy down. Go and lay Mohbad down. Let him rest. Let him rest. When I already they cut the boy, part by part, they come on kidney, they come on this one to be sure say no get, they no poison him. When I don't peel neck, come on, please beg. Mona, leave the boy, and they make the boy go rest. People cannot do anything. Justice cannot be served. All this long story, you people will end at nothing. Nothing. You will end at nothing. Nothing. Can't get anything again. You understand? Sentiment ruined the case. A lot of different talk from left, from right. Usually, I saw one that time talk say, Davido was the one that collected me, blah blah blah. Now they're still keeping me. Do you understand? And that time Nigerians were coming down a lot of things. This one come here, talk say this and this one. This one talk say a lot of different things. But guess what? Sentiment was a mistake. Now pathologists, why you no talk since say body don't decompose? I beg you. Oh no.